يعبد ولا هذا البيت الذي أتى
Àníyàn tó fi mú wọ kọ́ra ni. Bàbá máa mú gàǹgà létí odò. Àwọn yára ní ìnáwó àti ìjọ wọn fi dúpẹ́ àfàdáyé. Sẹ́kẹ́tì gbogbo lé ní ìtìhà. Àwọn yára ní bẹ́ẹ̀ lájú àtàwọn akéyìn lẹ́yìn gbogbo wa ẹni yóò dáná kó bá ní olè. Ó sì mọ̀ pé kókó máa ń ṣẹlẹ̀ ní àníyàn gbogbo wa nù. Wọ́n wọ ọpẹ́ lórí ọlọ́. Owó ọpẹ́ màá ní ìyólé. Ẹni ọpẹ́ yóò ní kan. Dynasty, àmínú ní àjá àdénú owó ọpẹ́. Àbá àjíjà ju lówó ẹ̀ lọ. Àjà ọpẹ́ yẹn nígbà lẹ́wàá, àmínú àjá àdénú. Wọ́n ti lè máa lè rí. A fi ṣe ìkẹ́kẹ̀lẹ́ tí ó bá di ṣé ti lè. Ok, bàbá tí wọ́n ti kẹ́ fún alẹ́ gan. Bàbá ṣé Abdulsalam. Jẹ́ ni wọ́n jẹ́ ní wọ́n. Ṣé Abdul Fattah? Ṣé Abdul Fattah? Àwọn náà lè jẹ́ lọ́tí máa ṣe òṣìṣẹ́ gbogbo ọmọ ẹ̀rẹ́ rẹ̀. Abáàbí gbogbo ọ̀pẹ́. Wọ́n máa ti gbó lọ́wọ́ wọn. Abáàbí. Ọ̀yà, àjà ọ̀pẹ́ náà nípa mẹ́wàá àti sọfọ́lẹ́ ọ̀hún. Níbi bá ti ṣọgbọ́n wọn ọdún yẹn lọ́ba ti ṣàṣẹ́bọ̀ o. Lọ́ba ti mà ní kí wọ́n mọ̀ sí wọ́n bá sọ pé ọgbọ́n wọn ọdún. Irú eléyìí bá bá ṣe irú bẹ́ẹ̀ bá jòrò kọ́ sí wọn rẹ̀. Nígbà tí wọ́n ṣọgbọ́n wọn ọdún tán, abẹ́ yìí kiri náà tí wọ́n ń fẹ̀sì. Àwọn tí wọ́n ń gbé láyé ẹ̀yìn tí wọ́n ti ń ṣòyí rẹ̀ sí. Bí wọ́n ti ń lọ lóyìnbó, bẹ́ẹ̀ náà tí wọ́n lọ mọ́ta, wọ́n gba mọ́tò, ni wọ́n kọ́ ilé ọ̀rọ̀ ṣáà ìṣẹ̀lẹ̀ rẹ̀ wá. Wọ́n dá pé àyè bàbá náà lọ́wọ́ ti káṣí bọ́ kí iṣẹ́. Ẹ kíyèsí o. Ṣàgbọ́n àyà bàbá láti gbàdúrà o. Alhamdulillah, 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 alhamdulillah. Ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọba bàbá wa jù jẹ́. Àgbàlọ́ sí ìdàdá ìlú Fayimant. Ìdàdá ti máa níyàn wá. Bàbá tí àmọ́síwájú kan tó lọ ọlẹ̀. A ṣe fi ìdáhùn fún bàbá tí wọ́n dá ọjà dúdú ilẹ̀. Oyé wọ́n ní tí bá ṣe ò bá ṣe. Bàálá ò lè rí ìtàlá gbogbo ajá lórí ìbàlá ni wà ó. Bàálá ni wá. Àbí ká ṣàdúrà fún bàbá náà, a ti ń ṣe látàná, a sì máa ṣe títí ayérayé. Torí pé Àná Muhammad, Ọlọ́run parí gbogbo nǹkan fún. Ọlọ́run tún pa wá láṣẹ pé yá ayú alladhina amanu sallu alayhi wa sallimu taslima. Ní dásígbà nẹ́bí náà, ọlọ́pàá yẹ ká máa ṣàdúrà fún gbogbo ìgbà. Bàbá tí ó ní ìgbà ní fìdáhùn. Ọba tí ó ní kí gbogbo àwọn tí wọ́n ní kí wọ́n máa jẹ́ èèyàn láyé, àtàwọn tí wọ́n wù, àtàwọn tó hàn, àtàwọn tí wọ́n pamọ́. Ọmọ tó ti lọ́lọ́run kó kẹ́ wọn. Àwọn tó ṣẹ́kù láyé ọlọ́wọ́ kó túbọ̀ jẹ́ kí ẹ̀mí àlàáfíà àwọn gbogbo dáadáa owó ní ìpínlẹ̀ ẹ̀kọ́ lọ. Wọ́n ní bísá gbọ́ wẹ́pọ̀. Yára máa ń yà wà yá kù bátà. Àwọn bàbá yìí ti kí ọkùn mi. Ìjẹ́ ni ọlọ́run yóò ní wọ́pù láíláí. Bàbá ṣé Abdulsalam. Ẹ̀fẹ̀ lẹ́kùn sí ti bẹ́ẹ̀ kọ́ sí owó èèyàn tí wà pé àwọn báyìí ó ti gbé. Àdẹ́kùn ojú ti máa ní ìlú.
ọ̀la ló ṣe náà yìí ọ̀la ọ̀tá ní àṣeyáni àti ní fẹ́tìlì kúrọ́fà àṣẹ ilé owó máa ń bí ìyàwó lẹ́ni owó kọ́lọ́ bí àṣẹ rẹ̀ ní ìlú náà ìṣí àwọn bàbá yẹn wàláyé bàbá ṣẹlá fi dáwọ́ fún bàbá yẹn tó yẹ lọ́wọ́ ní àlejò ní tó lè pẹ́. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى آل بيته. Aki ọlọ́run látara ẹgbẹ́ kò sásìkò àyà ọjọ́ ìdí àyà ọjọ́ ìdí ẹ̀yìn àbí ẹ̀yìn ẹ̀yìn bá náà Muhammad ọlọ́run dáná ṣe ìsọ́bà lọ́wọ́ lápò ìwà kẹwọn ìwà ṣe ìpadà lọ́wọ́ ìfọlọ́bà wà nípa ìwà kẹwọn bàbá wa ṣe ìyá mi tí wọ́n ti jẹ́ òun lọ́wọ́ wa kẹwọn ọmọ láti lọ́wọ́ wa jù ọlọ́wọ́ wa kẹwọn fọ́ọ̀ṣì mi wọn àǹsáwọ̀ dé nígbò òdu tó ṣe gbogbo ní ọ̀rọ̀ tó gbogbo ẹ̀ ọlọ́wọ́ wa kẹwọn ọlọ́wọ́ wa kẹwọn ọlọ́wọ́ wa kẹwọn gbogbo wọn ìyá mi ìyá sáyidá ọlọ́wọ́ wa kẹwọn wọ́n fi káyọ̀ gbogbo àwọn ìyá bẹ́ẹ̀ tí wọ́n ti lọ ilé ìwé ọlọ́wọ́ wa kẹwọn gbogbo bisimilá gbogbo ọ̀la bisimilá gbogbo ọ̀la Allah Subhanahu lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Láì nípa láti wò láti ti dìbò dáwọ̀. Àwọn bàtà ọ̀hún ṣẹ́kù fún wa, ọlọ́run jẹ́ àlè wọn báwò. Bàbá Màdílẹ̀ ṣàfihàn wá kí àlèmọ́ wọ́n ti nà àmọ́lẹ̀ ọlọ́run jẹ́ àlè báwò. Dáadáa yẹ ọlọ́mọdé wáyé, ọ̀rọ̀ yẹ ọlọ́mọdé wúlò, àwọn ọ̀dà nínú ọ̀rọ̀ dáhùn yẹ ọlọ́mọdé fi dára yá káwọ̀dà, wọ́n yà kó gbájà, èyí náà fi dára yà sí, ayé ìgbìmọ̀ wọn náà sọ̀rọ̀ àwọn ìyá yà sọ̀rọ̀ náà. Ọlọ́run jẹ́ àlè yasa mako hasanani abikola na bijiwani ayata shehu dunia shehu shuyuwa sabani abida kubila kumtesh nabija kubila Mengajar dengan suara Tuhan, baik Allah berkasih Allah la ilaha illa huwa tawakkaltu. Alhamdulillah bismillahirrahmanirrahim. Illa billahi syaitan wasai. Kali yang mudah bahasa kita ini tamunya. Wa man la bismillahirrahmanirrahim. A'udzu billahi min syarri ma khalaq. Wa min syarri ghasiqin idha waqab. Wa min syarri nafasati fil 'uqad. Wa min syarri hasidin idha hasad. Bismillahirrahmanirrahim. A'udzu birabbin nas, malikin nas, ilahin nas. Min syarri waswasil khannas. الذي يوسوس في الناس من الجنات والناس. اللهم إنا نوينا أن نقرب إليك بقراءة استغفار الله تعالى. أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم صل على محمد وعلى ال محمد وسلم. اللهم صل على محمد وعلى ال محمد وسلم. اللهم صل على محمد وعلى ال محمد وسلم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره أنه لا إله إلا الله 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 رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله أكبر. لا إله إلا الله وحده لا إله إلا الله لا شريك له. لا إله إلا الله لا ملك ولا حمد. لا إله إلا الله يحيي ويميت. لا إله إلا الله وهو على كل شيء قدير. فلا هو لا يأتي وجنة نعيم فلا هو ولا يأتي وجنة نعيم فلا هو ولا يأتي وجنة نعيم في شط رضيا بجنة عالية قطوفها دانية في شط رضيا بجنة عالية
ودانية في عيشة راضية في جنة عالية قطوفها دانية. أو أقوى أشكر زوجة إن أنزلناه أيضا كل والله أشهد الله قال الله قل بساتكم قال الله هو أكبر. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء إلا ما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى يوم القيامة. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أتاحية لله وزاكية لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ayé máa sọ wípé Amina. Bí wọ́n ti bá a ṣe ìwò tẹ́ mo gbọ́ mo gbọ́ ọlọ́run kò fi tẹ́lẹ̀ tẹ́lẹ̀. A máa lọ inú dàda ìlú Khairat. Bàbá àgbà tó dá sí pé ohun tí wọ́n jòkó lé lára ohun tí wọ́n jòkó lé. Ọwọ́ náà làṣàlátù ń bẹ. Ìyẹn máa ń wo máìkì tó fún ọdún lè tó bá ti di àdúrà. Bàbá wa tí wọ́n bá a ṣe dàda ìlú Khairat náà. Bàbá wa Khalifatul Khulafa. Ní fún gbogbo ohun tí ń jẹ́ Tìjàníyà yányá bàbá wa Fadilatu Shaykh Muhammadu Musa Adamallahu ayatahu Ash-Shaykhani àwọn náà ni wọ́n bá a ṣe Dalailul Khairat tó ní a ní mo sọ fún ẹlẹ́ẹ̀kan Tìjàníyà dáadáa yàn yín o àbámọ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ o. صلوا على النبي الكريم صلوا على النبي الكريم إياكم صلوا على النبي الكريم صلى الله عليه وسلم أكي ولو أكي النبي أكي صوت جاري أكي مرام سيدنا أكي بابا النبي أكي ولو àwọn kí àbàbà àwọn aṣojú kalẹ̀ àwọn bàbá wa tí à ń fi ọ̀rọ̀ wọn ṣáṣọ bẹ̀rẹ̀ látòrí bàbá wa kọ̀lá ní ṣàkó òkè ṣọ́ àlà àjẹkùn lókè fòdí wá lórí bàbá wa kọ̀lá ní ṣèkí àyà oṣù àlà ẹ̀rù dáadáa lọ́wọ́lá bàbá wọ̀nyí ṣe àdúrà wa yìí tó ti gbà ká tó ṣe àwọn kí gbogbo ìdòwò ọmọ wa mìíràn wọ́n jẹ́ ìyá fún àmìlú wa àti ní ọlọ́mọ̀tẹ̀ darí pé balùwà àjí ní gbogbo orí ọlọ́mọ̀tẹ̀ darí pé àti màmá wa òṣùpá àjí ní ìyá àjánà màmá wa alájà ìjàdà ọlọ́mọ̀tẹ̀ darí inú àmìlú darí inú àwọn akí àmìlú wa lọ́jà àmìlú káyókáyó láti wa Aliu Shita lọ́gbù Sifal aluminium Sifal marine Sifal marine gbogbo ẹ̀ lọ́wọ́ láti kí ló máa ń bá ṣe àṣà wájú ọ̀gá wa
wọ́n jẹ́ ìmọ̀ọ́mù ní ètò ọ̀yà gbogbo bá wá ti lè bùkà tó ní ìlàyà ní kàrà ẹ̀yìn tí wọ́n làwọ́ tó sì láti fi ọlọ́mọdé jáde nígbà oníṣẹ́ wa iná máa bẹ̀rẹ̀ sí oṣù àná àgbàgbọ́gbẹ̀ ọlọ́mọdé jáde wọ́n á ti pa àwọn jọmọ́ àsọ̀mọ̀dáàlì kí wọ́n mo ti jọmọ́ olùbíyà mo wá kí jọmọ́ lóró ìtẹ̀hádù káyókáyó ọlọ́mọdé jáde ra wa fẹ́ òun má ṣe ọdún ní má ṣe ní àṣírí a ti fi ọdún years yìí ọdún ìbá ń ṣe a tún ti fi ilẹ̀ àwọn nǹkan tó tún dáa lọ́tún ó ṣe wà bá ṣe ṣe lọ́dún yẹn bá ṣe máa ṣe lọ́dún yẹn gbogbo wa lọ́wọ́ a sì kí ká fún wa ṣe ọ̀rọ̀ ìdálé wa lọ́wọ́ ọ̀lá ìlà àjọba ọ̀lá ìjọba ti jẹ́ ọ̀lá ọ̀lá ti jẹ́ ọ̀lá bísímìlá ìrànwọ́ ọ̀rọ̀ yìí ọlọ́run wọlá tí ọlọ́run fi àlàyé fairat tó fi ṣe fún bàbá wa tí ó jà súnní ṣùgbọ́n jà súnní tọ́lọ́run fún ní ìmọ̀ pé tó lè fi àlàyé yìí ti àgbẹ̀bí ó wá di àdúrà. Bismillahir-Rahmanir-Rahim. Alhamdulillahi rabbil alamin. وحسبي الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم إني أبرأ إليك من حولي وقوتي بلا حولك وقوتك اللهم إني نويت بالصلاة على النبي المصطفى صلى الله عليه وسلم امتثالا لأمرك وتصديقا لنبيك سيدنا محمد صلى الله عليه وسلم ومحبة فيه وشوقا إليه وتعظيما لقدره ولقوله آنا لذلك فتقبلها منا بفضلك وإحسانك وأزل إياه وكفرك عن قلبي واجعلنا من عبادك الصالحين اللهم صل شرفا على نبي الذي أوليته وعزا على عزه الذي أعطيته ونور على نوره الذي منه خلقته وعالي مقامه في مقامات المرسلين ودرجته في درجات النبيين وأسألك رضاك ورضاه يا رب العالمين مع العافية دائما والموت على كتاب وسنة والجماعة وكلمة شهادة على تحقيقها من غير تغيير ولا تبديل واغفر لنا ما أنكرته بمنك وفضلك وجودك وكرامك يا أكرم الأكرمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين gbogbo àwọn tí ó sì dára yìí lọ́wọ́ ọ̀gá nọ́mbà yìí àlùkà máa ṣe àlàáhùn sílẹ̀ aláàmúhàn lọ́sẹ̀lẹ̀ aláàmúhàn sílẹ̀ aláàmúhàn lọ́sẹ̀lẹ̀. àwọn tí ó sì dára yìí lọ́wọ́ wa. وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل على سيدنا محمد وسلم اللهم صل اللهم صل على سيدنا محمد وسلم 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 اللهم
صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم
صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. اللهم صلي على سيدنا محمد وسلم. We are going to change. Owó ìwúlúgbà dákúmọ̀ ṣèyà rẹ̀ bọ́lọ̀pá ti kú fún ẹ tó. Bọ́yá ní owó ìwúlúgbà bọ́lọ̀pá ti kú fún ẹ tó. Ìyànjú bẹ́ẹ̀ náà ni o ti ṣe sàárà rẹ̀. Bóyá owó ìwúlúgbà. Kó o bá ti fẹ́ bọ́lọ̀pá tó. Bẹ́ẹ̀ náà ni o ti gbìyànjú sanwó. Ọlọ́run wọlé bàbá wa jáde wọ́n ti ní bí i yúù nànà wọ́n sì ní bí i àwa nànà bàbá ní bí i àwa nànà bàbá tó wà ní bí i àtọ̀wá nànà wọ́n sì ní bí i àwọ̀ nànà wọ́n sì ní bí i àkùnjá nànà wọ́n tó ní bí i àìsínẹ́tà nànà wọ́n sì ní bí i wàhàṣátà nànà wọ́n á mú bí i àkùnjá nànà wọ́n aláha nùrà bẹ́ẹ̀nà àìdínà wọ́n ní kàlfínà wọ́n àìmọ́dínà wọ́n شمائلنا ومن فوقنا ومن تحتنا وفي حياتنا وموتنا وفي قبورنا وحشرنا ونشرنا وزلة يوم القيامة على رؤوسنا وثقل بها موازن أسادتنا وعدل بركات علينا حتى نلقى نبينا وسيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وسلم تسليما ونال أميننا مطمئننا فرحنا مستبشرين ولا تفرق بيننا وبينه حتى تهلنا مرعنا وتعوينا إلى جواره الكريم وعن الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. اللهم إن عام النبي صلى الله عليه وسلم ولم نراه ومتينا على أمة في دارين برؤيته وثبت قلوبنا على محبته إلى شامنا واستعملنا على سنته وتوفانا على ملته وأشرنا في سورته النادية وإذنه المفلحين وأنفعنا بها التوان عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوما لا جاد ولا مال ولا قليلا وأوردنا عوده الأصفى وأسقينا بكاسه الأوفى ويسر لنا إقامة باختياراتك وآرامك صلى الله عليه وسلم ولو مباركات لله ọlọ́run máa bá jù wáyé o gbogbo ẹtí ò tí ì lọ́wọ́ bá ṣe ìrọ́lẹ̀ rẹ̀ àbí ọlọ́pọ̀ kàdé ìgbàlá ìlú gbogbo àwọn àgbẹ̀ àbí bẹ̀ náà gbogbo ẹtí ò tí ì lọ́wọ́ bá ọlọ́pọ̀ bá ṣe ìrọ́lẹ̀ lọ. Allahumma inna nastaghfi bi ilayka idh huwa awda'a shafa'u ilayka wa nuqsimu bi alayka idh huwa a'zam من نقسم بأكله عليك ونتوسل به إليك هو أقرب الوسائل إليك نشكو إليك يا رب بكثرة قلوبنا ẹ̀mí wa tó ń dìgbẹ̀ta tí ò já lè sílọ́ọ̀mù tí ò já lè ṣàṣàlátù ọlọ́run pẹ̀sẹ̀ bá wa fòmó ọlọ́run pẹ̀sẹ̀ bá wa fòmó wà kò síláàbí sunúbìnà wà túlẹ̀ àmọ́lìnà wà fẹ̀sẹ̀ àmọ́lìnà wà tùwà
وتكاسلنا عن طاعته وهجومنا على مخالفته ونعم المشتكى اليه انت يا ربي انا نستنزل على اعدائنا وانفسنا فانصرنا وعلى فضلك نتوكل في صلاحنا على صلاة قلبنا يا غيرك يا ربنا اللهم والى جناب رسولك صلى الله عليه وسلم ننتسب فلا تبعدنا ولو ما بواجهنا سان نبيو امين ما بواجهنا سان نبيو امين ولو كواكيرو امين كواكومو مني تو سنا نبي امين تو با نبي ولي ولا امين لا اله الا الله امين وببابك نصيب فلا تطردنا وإياك نسأل فلا تهيننا ولا تعيننا اللهم ارحمنا روحنا وامن عوفنا وتقبل عملنا واسع اعوالنا واجعل بطاعتك استغلالنا والى الخير معالنا واتم بزياده اعمالنا واتم بسعاده اجالنا هذا ذلنا ظاهر غير اليك وعادنا لا يعفى عليك امتنا وتركنا ونهيتنا فارتكبنا ولا تسلنا الى عفوك واعف عنا يا رب معمولا واكرم مسؤولا انك عفو غفور رحيم يا ارحم الراحمين صلى الله على سيدنا محمد صلى الله عليه وسلم تسليما امين رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين البركات وكلنا البركات وكلنا ibi táwọn òṣèlú tó ibi táwọn jẹ̀wé dàgbà lórí àwọn aṣáájú àgbègbè. Abínáwá kàkọ́ fún bàbá Olárẹ́sọ̀ Sàmàdání àti bàbá wa Ṣàkóso ẹ máa ń pé ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Àti a máa máa jẹ́ ṣàìsàn. Ọlọ́run máa máa jẹ́. Ẹ̀mí dáadáa. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Àti a máa máa jẹ́ ṣàìsàn. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Àti a máa máa jẹ́ ṣàìsàn. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Àti a máa máa jẹ́ ṣàìsàn. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Àti a máa máa jẹ́ ṣàìsàn. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Àti a máa máa jẹ́ ṣàìsàn. Ọlọ́run máa máa jẹ́ kú láéláé. Àdéhùn àwọn olùkọ́ àwọn bàbá wa tí wọ́n bá ń bẹ àwọn tó máa bẹ ọlọ́run wọlé àná ti jẹ́ pọ̀ àwọn olùkọ́ wọn máa ṣàdúrà wọn ní kọ́lọ́ máa jẹ́ kẹ́lẹ́ yóò ṣíwájú oníwájú ló máa bẹ̀ ọlọ́run wọlé àná bí gbogbo báwọn bàbá wa bá ti lè fún ọ pé tó ọlọ́run máa jọ sùkú lórí wa. Àmínà. Ẹja ṣe àmínà bàbá. Àmínà. Gbogbo ló bá ṣe lè kí wọ́n kù lẹ́nu àkọ́rọ̀ ẹ̀mí ní kù fún wọn. Yóò sì kù lẹ́nu pẹ̀lú àlàáfíà. Àmín. Gbogbo ló bá ṣe kù lẹ́nu tó àlàáfíà wọ́n pọ̀ tó ìwọ ọlọ́run àwa tí a ń jẹ́ ìbùkún fún wọn. Ọlọ́run má fi wá pa wọn lẹ́nu. Àmín. Má sì fà sí gbé wa dé. Àmín. Ẹja ṣe àmínà. Àmínà. Ẹja ṣe àmínà. Àmínà. Àwọn ìwọ́n sí bàbá láti àṣẹ ara jẹ̀mílá nítorí pé àwọn ni wọ́n ilẹ̀ bí ọdún ní kó ṣe kù tó nígbà tá a mọ inú mọ́tò bàbá ń sọ fún mi inú mọ́tò wọ́n ní bí wọ́n ní ayé òní báyìí sọ pé ọ̀yàn dáa èèyàn fúnra rẹ̀ yóò jẹ́ ká yé pé tí o gbé dání o rẹwà púpọ̀ tó wà ètò owó rẹwà yà èlò ní yẹn
ìwọ náà ó ṣiṣẹ́ kọ́kọ́ dunú síra ẹ̀ náà nítorí ṣe yẹn kọ́kọ́ dunú sí náà. Bàbá wa jágbe wọ́n dunú sí Islam wọ́n sì dunú sí iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn ọmọ tí wọ́n bí wọ́n dunú sí iṣẹ́ tí bàbá wọn ṣe. Wọ́n dunú sọ́lọ́run wọ́n dunú sí iṣẹ́ Ọlọ́run. Òun náà ló fi iṣẹ́ kù báyìí. Bàbá káṣí àzára jẹ̀mílá ẹ̀yọkàn ó wà wá káàkiri ká gbé káwá ṣe sàrátù fàtìlẹ Ọlọ́run wọlé àná bí iwájú Ọlọ́run bàbá bá ti da orí sórí yóò kárí ara bá bá ṣe ṣe fún wọn á ṣe fún bàbá wa ṣe àbúrò kí Ọlọ́run kó wá jẹ kó kárí gbogbo àwa náà ọwọ́ báyìí ló má ní ọwọ́ ìròpé ọwọ́ ọba ní bisimilayi rahman rahim aláàbò ya aṣáájú ìyá وسبحان قليلا ولما يسبح كثيرا ولم يأتي مسجدا ويا عزيز العفو ويا حسن التجاوز ويا واسع المغفرة ويا بسط اليدين إكراما ويا سامع كل النجوى ويا مطاع كل الشكوى ويا كريم الصفح ويا عزيم المن ويا مجيب الأسرات ويا مبتدئ النعم قبل أسمك والرياح يا ربي يا سيدي يا ربي سألك على تسبيح ولا الدنيا ولا بأمرنا اللهم صل على سيدنا محمد الماء والمرأة بالماء ربنا اتنا في أبوابنا شهدنا بسبيل وعلى آله وصحبه Bàbá wa àwọn àtòmọ́ ní bàbá ìbá ṣàkóso. Bàbá wa Mọ̀lánà gbogbo gbọ́mọ náà bá ṣe lè burú tó nígbà náà wà kéékèèké. Ọba tí wọ́n lọ pé bàbá ìmú wà á ọmọ yìí ó tún ọmọ yìí ó tún kẹsẹkẹsẹ. Bàbá ọlọ́mọṣẹ́ fún wa kù ní àṣẹ àṣẹ àràjẹ nílá olùkí kan fáwọn náà ti sàrà lè fàájú. سيدنا والفاتح لما والفاتح لما ربنا ادنا من الفاتحة سيدنا بسكين وعلى علينا قدر في Gbogbo bí bùkátà tí mo fẹ́ wáyé ṣe lè kó ga tó. Ọlọ́pàá náà bàbá ajá gbé níwájú olóògbé. Ń táwa fi ń jẹun láti jẹ wà náà. Wọ́n náà bàbá ajá gbé níwájú olóògbé. Sí tó orúkọ ohun sí ọlọ́run ò ṣe. Wọ́n náà bàbá náà wájú olóògbé. Ní àdúrà ní tí mo gbé wá sáàyè yìí. tí mo gbé wá Ní káyékáyé ọdún ní. ayébáyé ọdún yìí Ọdún tó bọ̀ fi wá dúpẹ́. kí wá dúpẹ́ yọ ọlọ́run Bóyá àṣùwà ọlá bóyá múná sí ara nílà. ọ̀sẹ̀ dára nìkan bí ya ẹ̀yà sẹ́nà nàìjíríà rúṣì ẹ̀yà wá sí àyíká ẹ̀yà sọ́kùnrin سيدنا والفاتح لما ولد والفاتح لما ربنا علينا بلا براتنا سيدنا بسكين وعلى علينا نضرب إلى آمين bàbá ní bá ti ìdarí ní sùúrù náà. Amen. Màmá, ọ̀tá ẹni kún àwọn kún fáyà kún yẹn, òun náà lè dídú wí yìí. Ọlọ́wọ́ wọlé àná bí ó di àdúrà
Ọlọ́run ṣọpẹ́ agbègbè àdúrà pípa àṣekí ìṣọpẹ́ ẹni tó dìbò ọba lórí ìbò ọ̀la ìyá tó ìyá tó àṣàkíyá tó ìbẹ̀rù olúwa ẹ̀yà olúwa ìjọba ìjọba ọ̀dọ́gba àti ìyáàtọ̀ ìkàyà tó ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ bá wa subscribe sórí Arugbo Olo TV lórí YouTube, ẹ follow Arugbo Olo TV lórí Instagram, Facebook àti TikTok. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, ọwọ́ tẹ́ fi ń follow wa, ọwọ́ náà ẹ ò mà ní fi gbọ́mọ sí. Ire 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 lẹ ó máa fọwọ́ náà gbà. Àmín.